أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé a máa kíra wa láàárọ̀ yìí kálàfíà ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́njẹ́ tán ọlọ́run kó máa bá gbogbo wa kíkẹ́ ọlọ́run kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé ẹ̀ àtàwọn sàábì ẹ̀ àtàwọn tó tún tẹ̀lé títí dijọ́ kẹyìn tán dúró lórí òdodo Allahumma àmín. bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sí mẹ́rin tá à ń pariwo ìkọ́nà àfáà wa Sheikh Sulaiman Farouk tí wọ́n sọ pé Sọ̀látù Ibrahimiyya tánàbí Muhammad mú wá wọ́n ní kò fẹsẹ̀ rinlẹ̀. ìgbà tó wá ní kò fẹsẹ̀ rinlẹ̀ àwọn ń pe gbogbo àwọn àfáà pé kọ́ bá wa dá kọ́ bá wa bè lọ́wọ́ wọn pé níbo náà ti rí pé kò fẹsẹ̀ rinlẹ̀ àwa náà tún ń bè lọ́wọ́ wọn pé níbo lẹ ti rí pé kò fẹsẹ̀ rinlẹ̀ tó bá wá jẹ́ pé ó fẹsẹ̀ rinlẹ̀ ẹ bọ́ ta kẹ́ ṣe àtúnṣe lórí gbogbo ń tẹ́ bá ṣe lórí ń tẹ́ sọ yìí. wọ́n tún sọ míì wọ́n ní Sọ̀látù Fátì ó ní ládájú ìrun ọ̀ranyàn lọ pé kódà ìrun táǹkì gan ò ní ládá tó Sọ̀látù Fátì. Sheikh wa Sulaiman Farouk àwọn náà sọ bẹ́ẹ̀ torí pé a lè máa sọ̀rọ̀ yàn ohun tí ò bá sọ ká máa tì mọ́ lọ́rùn kó sọ ohun tó ò bá sọ àníṣọpọ̀ sọ ohun tó sọ ni tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé wọ́n sọ tòótọ́ torí ẹ̀sìn Islam ò dẹ̀ gbọ́dọ̀ rí rúdurùdu lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà àfà táwọn ọmọ kéékèèké bá ń ṣe mistake ẹ̀yin lẹ lẹ́tọ̀ọ́ àti máa pò wá sákèésí pẹ̀yìn ọmọ yìí ń tẹ́ sọ yìí ó kù púpọ̀ káàtó kò bá làkàyè mu ẹ lọ túnṣe tọ́n dẹ̀ bí wa rè ká má lọ túnṣe wọn bí wa dà ó wá jẹ́ pé ibi tí ẹ̀ka ti bá omi iná la bá ń bẹ̀ ibi tí ẹ̀ka tí wá bá náà àtúnbómi ń bẹ̀ ó wá ń tà wá lára pé ẹ̀yin àáfàá wa yìí lẹ bọ́ta ẹ̀yin gangan lẹ bọ́ta tẹ̀ ń pariwo pé ẹ̀yin làáfàá ẹ̀yin ni Ṣéhù ẹ̀yin ni Sírù Sàmọ́nì ẹ̀yin ni Gáúsù Sàmọ́nì Kútùbù Jàlálà ẹ̀yin làgbà Ṣéhù ẹlòmíà pẹ̀rẹ̀ ní kò sí tẹ̀ kí ń pẹ̀ra yín ṣérú ẹ̀yin tẹ́ pẹ́ wá ń pẹ̀ra yín ní nǹkan báyìí ló yẹ ká máa bá àwọn nǹkan báyìí lọ́wọ́ yín kò ń ṣerú ọwọ́ ẹ̀yin àgbà àfáà báyìí ló yẹ ká máa bá nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ yín táwọn ọmọ kéékèèké tá à nílà káyè yìí tá à gbọ́n yìí tí àti kò lẹ́nu ọmú yìí tíru wa bá ń ṣe ẹ̀tọ́ ọrú yín ni kẹ́ máa kọ̀ fún wa pẹ́yìn ọmọ yìí ẹ lọ stop ogun ohun tẹ́ ń ṣe yìí o kẹ́ pè wá kẹ́ bá wa wí ní kọ̀rọ̀ kẹ́ tún bá wa wí gbangba kíbo torí káwọn ẹlòmíì bá dìde nígbà míì wọ́n á rí i pé wọ́n padà bá ọmọ yẹn wí o nǹkan báyìí náà sọ o tó kù díẹ̀ káàtó o tó kù púpọ̀ káàtó o wọ́n dẹ̀ padà àwọn àgbà àfáà bíi Sheikh Sulaiman Farouk bíi bàbá wa Yahya Sọ̀láàtì bí àwọn àfáà bẹ́ẹ̀ lóríṣiríṣi wọ́n pe àwọn ọmọ yẹn wọ́n bá wọn wí wọ́n dẹ̀ lọ yí padà ṣerú yín lẹ́ẹ̀ka máa bá bẹ́ẹ̀ torí àwọn èèyàn ń pè pé ìwọ ọmọ yìí ó fẹ́ràn wàhálà Abasaidi ó ti fẹ́ràn wàhálà jù wàhálà ẹ̀ pọ̀ fáwọn àfáà yìí lẹ̀ lọ́rùn kọ́ máa ṣe tiwọn lọ kí wọ́n náà máa ṣe tiẹ̀ Islam kọ́ yẹn tá a bá fi wọ́n lẹ̀ lọ́rùn torí pé ohun tó wà ní Islam ni pé ká ṣe àfọ̀mọ́ ẹ̀sìn ká ṣe àfọ̀mọ́ fẹ́sìn Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Kùránì Kẹ́rímù tó ń bá Ọlọ́run ní mukhlisina lahud-dina àìbáwọ̀ láyà yẹn ṣe lọ pé ká ṣàfọ̀mọ́ ẹ̀sìn ńgbà tọ́lọ́run bá ń sọ bẹ́ẹ̀ pé ká ṣe
kí a gbọ́dọ̀ mú ẹ̀sìn ká ṣe rúdurùdu ká wá mú ògbẹ ká kọ́ tẹ̀ ṣe jàgàjàgà tó ń bá àwọn ẹni ìṣíwájú sọ nígbà yẹn pé kàn ṣe àfọ̀mọ́fẹ́sìn ni o ọ̀rọ̀ pẹ́ máa dàdàkúdà tí ò sí ń bẹ̀ kẹ́ wá dà á mọ́. a dẹ̀ ń pariwo pé Sọ̀látùl Fàátì tẹ́ ń ṣe yìí kò fẹsẹ̀ rinlẹ̀ ànábì ò gbọ́ rí kò sẹ́ni tó ti bọ́ta pé irọ́ ló ń pa ànábì gbọ́ rí àti ìrẹ́yìn kan tó dìde pé níbo ló ti rọ́ọ̀ tó ń sọ pé ànábì ò gbọ́ Sọ̀látùl Fàátì rí. à ń pariwo pé Sọ̀látùl Fàátì tẹ̀ ń ṣe yẹn ànábì Muhammad ò gbọ́ rí yìí tẹ̀yìn gbé dání yẹn. báwo làwọn èèyàn ṣe máa ń ṣe báyìí jẹ́ pé àwọn akẹ́pà ẹlòmíì ń gbọ́ nǹkan tá à ń sọ yìí ó ń takò làákàyè ẹ̀ ni ó ń wò pé Sọ̀látùl Fàátì táwọn bàbá wa ti ń ṣe tipẹ́ tá làwọn bàbá wa wájú Ọlọ́run àtànábì àbáwọn bàbá yín wò lẹ́ ń pariwo àwọn bàbá wa ń ṣe tá làwọn bàbá wa tó ń ṣe tí ò bá làákàyè mu tí ẹ pé àwọn máa tẹ̀lé ń tó ń ṣe tó máa ṣe nǹkan mi tẹ pé Ọlọ́run bá gan sọ ó ti clear pé wọ́n ìzáfà àlùfáà ìṣàtàn tẹ bá sọ fún wọn pé nǹkan tẹ̀ ń ṣe yìí kò bá làákàyè mu àwọn ẹlòmíràn máa pariwo pé àǹtà bá làwọn bàbá wa tó ń ṣe nìyẹn ṣé ẹ̀kọ́ ànábì ni ntẹ bá làwọn bàbá yín awàláwò kánò àbá àkómúláyà kìlú náà ṣe yẹn wàláyà tàdún tó bá jẹ́ pé àwọn bàbá yín ò ní làákàyè lórí ara ńkọ́ wàláyà tàdún tó dẹ̀ mọ̀nà Ọlọ́run bá ń béèrè ń bẹ̀ pé ṣé ẹ máa tẹ̀lé wọn ni bàtàwọn bàbá wa ti ń ṣe Sọ̀látùl Fàátì ti pẹ́ tó ń tilẹ̀kùn mọ́rí tó náà wọ́n wá lùà tá a máa sa Sọ̀látùl Fàátì oníye rẹpẹtẹ ṣe ẹ̀kọ́ ànábì ni kò kí ń ṣẹ̀kọ́ ànábì gbogbo rọrùn tẹ̀ ń ṣe yẹn ń tá ànábì Muhammad bá dẹ̀ ṣe tí ò fi kọ́ wa gbogbo tí ò bá dẹ̀ ti fi kọ́ wa kò sínú ẹ̀sìn wa èèyàn kò lè dìde lẹ́ni ń sìn kó wá sọ pé n tó ń gbélé yìí ara ẹ̀sìn ni ohun tí ò bá ti súnú ẹ̀sìn táwọn bí ò bá ti gbélé tọ́lọ́hún ò fi kọ́ wa táwọn sàábẹ̀ ò ṣe rí iṣẹ́ náà iṣẹ́ òfò ni àdúrà tó ní kálukú bá lè wò kó gbélé tó bá rọ àgbélẹ̀rọ àdúrà àbí àgbélẹ̀rọ àsàlátù tí ẹ̀kọ́ bá rọ àsàlátù lẹ́nìí tó bá gbélé pé eléyìí lòún gbé lòún pírísẹ́ǹtì fún wa o tí ò bá ti ń ṣe ìtànà mọ̀ọ́mọ̀ gbé wa tí ò ń ṣe ìtàwọn sàábẹ̀ ṣe àgbélẹ̀rọ ni níwájú ànábì níwájú Ọlọ́run iṣẹ́ òfò ni onítọ̀hún ò dẹ̀ ní gbalada ọ̀rọ̀ pé ó máa gbalada kọ̀ọ̀kan Sọ̀látùl Fàátì ò ní ládàá ẹyọ kan níwájú Ọlọ́run ẹ̀yin tí orí máa tẹ máa ń larí mọ́ ẹ̀tẹ̀ bá gbọ́rọ̀ ọ̀rọ̀ yẹn ẹ̀tẹ̀ larí mọ́lẹ̀ kò ká wa o torí wàá mẹ́rin tó máa fi gbalada wa o torí ànábì ṣe pé gbogbo iṣẹ́ tó bá ṣe tí ò bá sáṣẹ Ọlọ́run tí ò sáṣẹ òun ń bẹ̀ fàwọ́ àrọ́ dù ànábì ni mọ́n àmìlà amọ́láni ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tó mú ní kíkan tó mú ní ṣiṣẹ́ tó mú kíkan léṣà lẹ́yìn amúrùnà tí ò sáṣẹ wa ń bẹ̀ àṣẹ ta lómi Ọlọ́run àtòun ànábì fàwọ́ àrọ́ dù a máa dá padà fún ni gbogbo bá ṣe lè wò kó ṣe tó wá bí lè wo máa gbalada ń tọ́nà bí n sọ ń bẹ̀ ni pé iṣẹ́ tó bá fẹ́ ṣe tó máa gbalada tó o bá ti sáṣẹ Ọlọ́run ń bẹ̀ tí ò sáṣẹ ànábì ń bẹ̀ a máa dá padà fún ẹni a máa rọ́bìṣì iṣẹ́ tó bá ṣe ni gbogbo àdèlà máa ń ṣe àdúrà ìta bá ń kírun pé ìdìnà siratal mustaqim àwọn èlòmí máa ń bèrè pa ṣe bẹ́ẹ̀ yìí mùsùlùmí ẹ ṣe pé ẹ ti wà lójú ọ̀nà especially àwọn Christian ọmọ ní ṣe bẹ́ẹ̀ yìí mùsùlùmí ṣe bẹ́ẹ̀ ṣe pé ẹ ti wà lójú ọ̀nà wáyé ìdájọ́ ṣe pé kọ́lọ̀ tún fọ̀nà mọ̀ yín kọ́lọ̀ tún fọ̀nà mọ̀ yín kọ́lọ̀ tún fọ̀nà mọ̀ yín nínú ẹ̀sìn Islam wa yìí nínú ẹ̀sìn Islam wa ọ̀nà oríṣiríṣi ló wà ń bẹ̀ oríṣiríṣi ọ̀nà ló wà ń bẹ̀ ìdí tá a fi ń ṣe ìdìnà siratal mustaqim tá à ń pariwo yẹn ìwọ Ọlọ́run ọba fi ọ̀nà tí ó dúró ṣinṣin mọ̀ mí nínú Islam lẹ́lòmíì wà lórò pé òun wà kò dẹ̀ sínú Islam kò ṣe Islam ẹlòmíì rò pé òun ṣe Islam ni kò kí ń ṣe Islam ló ń ṣe wá àjádínú àlẹ́ ábà àná ló ń tẹ̀lé ń táwọn bàbá ẹ̀ dálẹ̀ tí ò dẹ̀ ń ṣàárẹ̀ ẹ̀sìn òun lòun ń ṣe fọlọfọlọ mo máa ń kírun kan ní sáìdì Balógun mo máa ń kírun nígbà kan ní sáìdì Balógun nígbà tí mo ṣe yí padà tàbá ti kí ṣàìtàn báyìí ọmọ kí sáfù àti wítìrì ọmọ kí pọ̀
ìgbà yẹn àwọn ò tí ì dákọ̀ mọ́ ìgbà yẹn àwọn ẹ̀ṣẹ̀ yí padà ni tàbá wá kí tán wọ́n á tún wá ṣe wọ́n wá sùjúdù wọ́n á forí kanlẹ̀ wọ́n á gbórí dìde wọ́n á sùjúdù àwọn wọ́n á ṣe kọ̀bìlì bíbàdí ni wọ́n á forí kanlẹ̀ àìṣẹ̀ tó máa sára mu wọ́n á bèrè pé ẹ wà níbo lẹ ti rélè tá a máa ń ṣe ní gbogbo ìrun tí ìṣá ìtàbá ti kí gbogbo òrun tán wọ́n ní ẹbí àwọn bàbá wa ṣe fílẹ̀ nìyẹn wọ́n ní bàbá wa wo wọ́n ní bàbá wa ilé wúrìdì bàbá wa nílé wúrìdì àbí kí ló pè ó ní bí àbí nǹkan tá bàbá wa fi kọ́ wa rẹ̀ mo ní bàbá wa ṣé rs náà lélẹ̀ wọ́n ní bàbá wa sọ pé bóyá gbogbo mistake tó bá tẹ̀ ò léwu kó ṣe lórí gbogbo ìrun yẹn láti ọ̀sán àbí látàárọ̀ tó bá ti ṣe kọ̀bílẹ̀ àbí bàdí yẹn ó máa clear gbogbo ẹ̀ mo ní ṣé bàbá wa yẹn ló rọ ilé ìfúnra wọn ni wọ́n ní ẹ̀kọ́ tí bàbá wa gbélé ni èmi ò ní báyìí ń ṣe mọ́ torí pé èmi ò tí ì kọ́ ẹ̀ mi ò tí ì lẹ́kọ̀ọ́ kankan nígbà yẹn mo pé ṣé bàbá wa ló gbé wá ṣé bàbá wa wà nú ànábì ni wọ́n ní ọ̀sìn bẹ́ẹ̀ gbọ́dọ̀ àbí bàbá wa ti rí àwọn ẹni ọlọ́run ni wọ́n èmi ò gba àbá yín yẹn lẹ́ni ọlọ́run mi ò tí ì dákọ̀ mọ́ ńgbà yẹn o ṣùgbọ́n ìlàkàyè ó ń ṣiṣẹ́ bí máṣíìnì pé báwo ni ìwọ ṣe máa lọ gbé títí ẹ wá a máa ń kírun káàkiri ọ̀dọ̀ yín nìkan ló wá yàtọ̀ níbo lẹ ti rí òṣì tẹ̀ ṣe làwa ti ń béèrè irú béèrè yẹn ẹ máa sùjúdù again níbo lẹ ti máa rí sùjúdù tẹ̀ ṣe bó lẹ ti rí ṣẹ́kù ànábì ni mi ò wá tẹ̀lé wọn pé irọ́ èmi ò ní kírun lọ́dọ̀ wọn mọ́ wọ́n ní bàbá wa lé oníwúrìjà ìbò ló pe bẹ̀ wàhálà ti ẹ̀yìn kó ká wa ohun tí ò bá ti sínú ẹ̀sìn téèyàn bá ti gbé sí tó bá ti tì í bọ̀ tó bá ń rò para ẹ̀sìn ni ẹ̀sìn ló ń ṣe kò ń ṣẹ̀sìn ká máa ṣe sọ̀látùlì fàátì ká máa tí aṣọ funfun sílẹ̀ táwọn àfáà máa ń náwọn ń ṣe yẹn páwọn ń ṣe bí wàásù bí kùbùrà náà ń ṣe bí àbí kí náà máa tẹ̀ ń pé jákujàku tó máa ń táwọn funfun rọrùn tó ń tẹ́lẹ̀ yẹn kí náà pé gbogbo jágajàga yẹn ẹni tó bá ti ń ṣe kò sínú ẹ̀sìn ara táwa gbà ní ẹ̀rọ àfẹsẹ̀ pa bọ́ lọ́hùn ṣẹfaromẹ́ntà ohun tí ò bá sí ń bẹ̀ ẹgbẹ́ kó ń bẹ̀ kò sínú ẹ̀sìn wa ẹ̀yin lẹ́mọ́ bí tẹ́ ti rí táwọn àfáà yín bá dìdì rìn táwọn gbàgbàkúgbà wọlé àwa máa jáṣẹ́ yín pé rọ́lẹ̀ ń pa ẹ̀yin náà dẹ̀ mọ̀ bọ̀ torí pé ibẹ̀ yẹn lẹ̀ ti ń rówó every Friday àwọn tó wá bá yín ṣe kùbùrà àbí wàsífà àbí kílẹ̀ máa ń pe jàjà títẹ̀ ń ṣe ẹ̀ ń fẹnu dè wọ́n mọ́lẹ̀ ẹ̀dẹ̀ ń rówó gbà lọ́wọ́ wọn lẹ́fi mọ̀ọ́mọ̀ fún wọn sí intellectual bondage láti máa rówó gbà lọ́wọ́ wọn ni irọ́ ni ẹni tí ò bá ṣe wọ́n fẹnu dèèyàn pé Sheikh Amada Tijani àbí Sheikh Abdul Qadir ṣe pé ẹni tí ò bá ti ṣe wàsífà òun yìí fúnjọ́ báyìí ìmọ́lẹ̀ ọlọ́run ní sí lára onítọ̀hún níbo ló ti kà á níbo Abdul Qadir yìí yẹn níbo ló ti rí pé tó bá ti bá wọn ṣe gbogbo rọrùn tẹ táṣọ funfun yẹn lẹ̀ tó ti ń ṣe tẹ̀tẹ̀lẹ̀ tí ò wá ṣe mọ́ ìmọ́lẹ̀ ọlọ́run ní sí lára rẹ̀ ta ló sọ fún níbo Amada Tijani yín àbí kílẹ̀ ń pe èèyàn játijàdi níbo ló ti rí ní tó sọ tó bá dẹ̀ pẹ́ ilẹ̀ parọ́ mu ẹ̀yin gangan lè rọrùn tó bá pẹ́ parọ́ mu Amada Tijani yín yẹn ni tó bá pẹ́ parọ́ mọ́ ni ẹ̀yin gangan lẹ̀ nílàkàyè lórí pé ẹni tó bá ti ń bá yín ẹni tó bá ń táṣọ funfun yẹn lẹ̀ o tó wá ń bá yín jókòó tì tí ò bá ti ṣe mọ́ o tó filẹ̀ fọjọ́ mẹ́ta àbí tó filẹ̀ fún ìjìkíní kan ìmọ́lẹ̀ ọlọ́run ò ní síra rẹ̀ Sheikh Sulaiman Farouk oníbànú bí ìṣètò pé ẹni tí ò bá kí jímọ̀ mẹ́ta tí ò bá ti bá wọn kí jímọ̀ mẹ́ta pé onítọ̀hún ti kó onú Islam àbí mẹ́rin rẹ̀ ni tí onítọ̀hún ti kó bẹ́ẹ̀ náà ni Amada Tijani Abdul Qadir àbí kí ló kà Amada Tijani bóun náà ṣe sọ nìyẹn pé ẹni tó bá fi wàsífà yìí sílẹ̀ o tó fi wàsífà sílẹ̀ tí ò bá wọn ṣe fún iye ọjọ́ bíi mẹ́ta àbọ̀jọ́ mélòó ni onítọ̀hún ìmọ́lẹ̀ ọlọ́run ní sílẹ̀ rẹ̀ kíní kọ̀kọ̀nọ̀kọ̀ ọlọ́run kí ilẹ̀ tí ń bọ̀lẹ̀ ti rí ṣé òun jẹ́ Abdul Qadir yẹn àbí Amada Tijani yẹn ṣó jànà bí ni ṣó ń gba wáyìí lọ́dọ̀ ọlọ́run ni tí ẹ pé ó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ òṣì bẹ́ẹ̀ jáde lẹ́nu mo dẹ̀ mọ̀ pé Abdul Qadir yẹn òun kọ́ ló sọ̀rọ̀ yẹn jáde ẹ̀yin tẹ kọtíra nípa ẹ̀ àwọn àáfàá tó kọtíra nípa ẹ̀ lọ́ máa sọ tó bá dẹ̀ jẹ́ pé òun náà ló sọ kò ní làákàyè lórí orí ẹ̀ ti dàrú kó tó sọ Abdul Qadir àbí Amada Tijani ni tó bá yẹ pé òun ló sọ̀rọ̀ yẹn òyì tó bá sọ náà méjèèjì tí mò ń dárúkọ yìí ló sọ̀rọ̀ yẹn pé tí ò bá ti bá òun ṣe wàsífà tó òun ṣe rọrùn yẹn o fún iye ọjọ́ báyìí o tí ò bá ti ṣe o onítọ̀ ìmọ́lẹ̀ ọlọ́run máa kó la rẹ̀ orí ẹ̀ ò pè tó bá yẹ pé òun ló sọ o ṣùgbọ́n tó bá yẹ pé òun kọ́ ló sọ ẹ̀yin tẹ kọ́ orí gbogbo yín ti dàrú torí pé ohun tó lọ́hùn ò sọ tánà bí tí ò bá sọ àbí tánà bí ò bá ti ṣe onítọ̀ òun ò ní gbalada irọ́ lẹ́jọ́ ń pa fúnra yín kò ń ṣàrà ẹ̀sìn ní kinní yẹn wà ìwọ tó wá fẹ́ ṣe àdúrà fúnra ẹ̀ jókòó ẹnu lé kó bẹ́ẹ̀ lọ́n fúnra ẹ̀
àbẹ́yàn lè bẹ́ lọ fúnra ẹnu lẹ́kàdùn ẹgbà àwọn èèyàn tí ò wá bá yín ṣe òṣì tẹ́ ń ṣe yẹn ṣáàdùn àwọn ògbà ni àbọ́lọ́hún ṣe pọ̀ ní wà lìjọ́ náà ẹni tí ò wá bá yín ṣe ogbó rọrùn tẹ́ ń taṣọ fún lẹ̀ tẹ́ ń ṣe òṣì ṣé onítọ̀hún ní wà lìjọ́ náà ni wọ́n máa wà lìjọ́ náà wọn tún ní ṣèṣirò wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn sàbẹ́ tó wọn bá yín ṣe ogbó tó ń ṣe rọrùn tẹ́ ń ṣe ṣé òní wà lìjọ́ náà ni wọ́n máa wà lìjọ́ náà kọ́lọ́ba má ṣàìṣàánú wa kọ́lọ́ba má ṣàìyọnu sí wa Sheikh Sulaiman Farouk ń tẹ́ sọ nípa ọ̀rọ̀ Sọ̀látùlì Fàátì pé ó ju ìrun ọ̀ranyàn lọ ẹ lọ bá wa tú ọ̀rọ̀ yẹn ṣe ìta gbangba ẹ bá wa bọ́ta kẹ bá wa ṣàtúnṣe ẹ̀ torí àní fi yín lẹ̀ lọ́rùn àá máa dárúkọ yín gbogbo gbà tẹ́ máa fi yí padà ni tẹ́ ẹ bá ti yí padà àní fi yín lẹ̀ o àní fi yín lẹ̀ lọ́rùn ẹ bọ́ta kẹ bá wa túnṣe yìí tẹ̀dẹ̀ sọ pé Sọ̀látùlì Ibrahimiyya ọ̀rọ̀ ànábì Muhammad ẹni ò fẹsẹ̀ rinlẹ̀ ẹ bá wa túnṣe ẹ bọ́ta kẹ sọ pé ẹ ṣe mistake ni kẹ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ tẹ́ sọ torí pé Sọ̀látùlì Ibrahimiyya àná Muhammad ló fún àwọn sàábẹ́ ẹ̀ wọ́n dẹ̀ ń ṣe òun ni gbogbo everybody ń ṣe ibi táyìn ti wá rí títí pé Sọ̀látùlì Ibrahimiyya yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀mẹ́rin yín wá tẹ́ ẹ̀ bá ti wá lẹ́rìí ẹ̀yà tètè túbá wájú Ọlọ́run tẹ́ ẹ̀ bá wá tẹ́ bá kọ̀ tẹ́ bá lẹ́rìí tú àwọn máa pariwo yín pé òbílẹ̀ jẹ́ ni àájẹ́ gbogbo èèyàn mọ̀ pé òbílẹ̀ jẹ́ ni gbogbo àwọn àfáà tó dẹ̀ gbọ́ gbogbo ń tà ń sọ yìí ẹ̀yin àgbà àfáà tẹ́ ń gbọ́ ń tà ń sọ yìí tẹ́ dákẹ́ síbẹ̀ tẹ́rù ń bá yín tẹ́ ẹ̀ fẹ́ tẹ́ lọ́wọ́ Sheikh Sulaiman Farouk ẹ mọ̀ pé gbogbo yín àtọmọdé àfáà tó rí tí ò lè sọ fún wọn pé Sheikh Sulaiman ń tẹ́ sọ yìí kù díẹ̀ káàtó tí ò lè dìde kó sọ̀rọ̀ fún wọn gbogbo yín ẹ máa wá tẹ́wọ́ sọ́lọ̀ pé ìwọ Ọlọ́run ṣàánú mi o ẹ mọ̀ pé jihad lélẹ́yìí ń tó pé jihad nìyẹn o kẹfẹ̀mí yín lẹ̀ fọ́lọ́hun kò sẹ́ni tó lè gbẹ́mí ẹ lẹ̀ fọ́lọ́hun mọ́ gbogbo yẹn ẹ máa tẹ́wọ́ pé Ọlọ́run má ṣe àfiwásálì jọ́nà Firdaus kò dẹ̀ sẹ́ni tó fẹ́ kú fọ́lọ́hun mọ́ kò dẹ̀ sẹ́ni tó fẹ́ pa yín o kò sí kú yín lọ́wọ́ anybody o but kẹwàá tẹ́ lọ́wọ́ èèyàn kẹwàá máa gba ìwájú Ọlọ́run ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó fẹ́ tẹ́ lọ́wọ́ èèyàn everybody fẹ́ dá wájú èèyàn ẹ tún fẹ́ dá wájú Ọlọ́run àbẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ mi ṣe ń sọ yìí mò ń gba ìlọ́wọ́ àwọn Sheikh Sulaiman Farouk àbí Yahya Sọ̀láti àbí Sọ̀nù Ṣéwù tó ń pọ̀fọ̀ bàbá ọlọ́fọ̀ ṣẹ́rọ̀ pé mi ń gba yìí wájú wọn bí mo ṣe ń sọ yìí ní àbáwọn fáǹsì wọn inú ń bí gbogbo wọn sí mi tó bá rí mi wọ́n fẹ́ lè pa mí tó dẹ̀ bí wọn dá láti ṣe kankan inú wọn máa bí wọn sí mi gidi gan ni èmi dẹ̀ dúró bẹ̀ pé ntọ́lọ́hún sọ rèé òun la máa ṣe ntànàbí sọ rèé òun la máa ṣe mo dúró mo dẹ̀ ń tẹ́ lọ́wọ́ wọn mi ò tẹ́ wájú Ọlọ́run ẹ̀rù wa ń ba gbogbo ẹ̀yin àfáà àtàfáà alùsùn náà kìkì rùngbọ̀n ẹ dárùngbọ̀n sí súnà òrùngbọ̀n lásán lẹ́yìn kẹ dárùngbọ̀n kí ṣòkòtò fò sókè kẹdẹ̀ mọ́ bẹ́ẹ̀ máa mú mọ́ síná sùlásá wárù bá ṣùgbọ́n tọ́rọ̀ Ọlọ́run bá ṣẹlẹ̀ ẹ̀rù ń bà yín àti sọ̀rọ̀ ẹ mọ òrùngbọ̀n dá sí àgbà alùsùn náà ni mi ò alùsùn náà súnà wo ló ń ṣe tó lè bọ́ta kò dìfẹ́ǹdì ànábì tó ń ṣe súnà ẹ̀ àbánàbí ni kò dákẹ́ ṣe bẹ́ẹ̀ mọ tíra ẹlòmíín nu yín amani afasaid ohun tó ń sọ yẹn òdodo ni ṣùgbọ́n lọ kéwù sí èmi mọ̀ pé màá lọ kéwù sí èmi ò jiyàn ìwọ tó wá mọ kéwù tó dá lójú tó wá sọ pé ànábì Muhammad ànábì Sọ̀látù Ibrahimiyya kò fẹsẹ̀ rinlẹ̀ wáyé tó bọ́ta kó sọ̀rọ̀ ànábì dẹ̀ ní báàlì buhari wàlá àyà àbí bẹ́ẹ̀ kọ́ ló wí ẹ mọ̀rọ̀ mi dógóńgó bó jáyà kan èmi ń gbìyànjú agbára tèmi o ìwọ tó mọ páálí tó wá jókòó síbẹ̀ gbogbo yín jókòó síbẹ̀ ẹ lè defend ànábì Muhammad ẹ wá ń bẹ̀rù ẹ ń protect dignity yín ẹ fẹ́ tẹ́ wọ́n ti fi gbogbo yín sí intellectual bondage àbí ẹ dẹ̀ mọ kéwù ń wó lórí yín bí ọṣẹ ó ń wó lórí gbogbo ẹ̀yin púpọ̀ náà àfa alùsùn náà ẹ̀yin ọ̀dọ́ alùsùn náà mo tún bá wí ẹ̀yin ọ̀dọ́ tẹ mọ kéwù ẹ mọ kéwù dáadáa kò yẹ pé ẹ mọ kéwù o ẹ mọ dáadáa kí wọ́n láǹfààní kéwù tẹ lọ́n ké kí láǹfààní súnà tẹ́lẹ̀ ń ṣe wọ́n máa sọ̀rọ̀ ànábì nísọkúsọ ẹ nílé dìde èèyàn ṣe pàánù bí Muhammad ní gbérí ọdẹ kò sí kọ̀ọ̀kan nú èèyàn ọ̀dọ́ yìí láti lè dìde láti máa ṣe fídíò láti protest against the rubbish yẹn ànábì ní gbérí ọdẹ lọ́dọ̀ yín ṣẹ́yìn náà gbà wọlé nìyẹn ẹ ń wò pé ẹ fọwọ́ fún ẹ lẹ̀ wọ́n ní kímọ̀ ni àbí wọ́n ní límọ̀ ni wọ́n ní làkàyè ni wọ́n dẹ̀ sọ wọ́n dẹ̀ post yẹ wọ́n tún dúró lé lórí àwọn èèyàn dẹ̀ tún gbà sí wọn lẹ́nu pé tó ń sọ yẹn òdodo ni kí lẹ̀yin ṣe ẹ̀yin náà ti gbà bẹ́ẹ̀ pé tó tọ́ ni torí pé tó bá gbàgbọ́ ó máa dúró lé lórí pé kò sí nǹkankan nígbà táwọn èèyàn kan parọ́ pé
àbáṣáìdì gbogbo ariwo tó pa ẹ̀ tó bá ṣọ́ra àwọn ìpè ẹ̀ máa pa ẹ̀ mọ́ ní ẹ̀ tó bá pa àwọn náà pààyàn ni o ọlọ́run ọba onírọ́ nínú kùránì ọ̀dàsúpọ̀ pùrọ̀ lọ́lọ́run ọlọ́run ti jó pùrọ̀ ọlọ́run sọ pé wọn ò lè ewé kan ò ní bọ́ lára agi kó o má ní mọ̀ pa ẹ̀ tí táìmù ò bá tó ọlọ́ba ànábì mọ̀ ọmọ pé ìwà ànábì ǹjẹ́ àwọn èèyàn lè ba tiwa jẹ́ ṣé lè gbé gidi náà wà ṣé gbogbo tá bá ń fẹ́ wájú tá bá ń fẹ́ ṣáwọn èèyàn lè ìdáwọn èèyàn máa ń sọ pé ayé ò lè pa kádàrádà wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ni ayé ò lè fọwọ́ aago sẹ́yìn wọn ò tún lè pa kádàrádà méjèèjì yẹn tẹ́yìn èèyàn máa ń dàpọ̀ yẹn wọn ò lè pa kádàrá yín dà wọn ò dẹ̀ lè fọwọ́ aago yín sẹ́yìn wọn ò lè ṣe kò sáyé kankan tó lè ṣe tó bá ṣe téèyàn bá jẹ́ sábàbí ó kàn jẹ́ sábàbí ni tọ́lọ̀ fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹni yẹn ọ̀hún bèèrè lọ́nà bì bẹ́ẹ̀ pé ṣáwọn èèyàn lè gbé gidi náà wá àbáwọn èèyàn lè pa kádàrá wa dà ṣọ́ lè ba tiwa jẹ́ ànábì káwọ́ sókè wọn mọ́ ọlọ́run wa sọ àyà kalẹ̀ pé ìwà ànábì kúl sọ fún wọn lánìí sí ìbànú sọ fún wọn pé lánìí sí ìbànú sọ fún wọn pé aburú kankan ò ní bá wọn o ìlànà kàtàbà láwùlànà àfi tèmi ọlọ́run bàbá ti kọ́ lé wọn lórí àfi tèmi ọlọ́run bàbá ti programọ́ tù lé wọn lórí ṣọ́nà kan ló sọ bẹ́ẹ̀ pa aburú kankan ò ní bá wọn àfi tèmi bá ti kọ́ lé wọn lórí ṣé èèyàn kan lè bá tiẹ̀ jẹ́ èèyàn kan kò lè bá tiẹ̀ jẹ́ ẹ dìde kẹ́ sọ̀rọ̀ èèyàn kan ò lè ṣàbùrú fún yín ẹ dìde kẹ́ sọ̀rọ̀ ẹ má dákẹ́ láti máa sòdodo tẹ́ bá rí tí ó kù púpọ̀ káàtó táwọn àfáà yìí ń sọ ẹ dúró tì wọ́n lọ́rùn ẹ sọ̀rọ̀ ẹ dìde kẹ́ sọ̀rọ̀ jáde kẹ́ pariwo pé nǹkan tó ń sọ yóò kù díẹ̀ káàtó ẹ má bẹ̀rù pé wọ́n máa ṣe kọ́kọ́ fún yín àwọn máa sùn àwọn máa wò pé kọ́ máa ka ẹ mọ́lẹ̀ ẹ kó máa sàkíní kan kó máa rí ẹ mọ́lẹ̀ ìwọ ọ bí aláya àlùjọ̀nù náà dá ìfún àṣà ìtọ́n tó jó lórí wọn bí dá tó bá gbọ́ lọ́hùn gbọ́ olórí àwọn olórí ibú àṣà ìtọ́n wọn bí dá tó bá dúró tọ́ lọ́hùn kò lè ṣe kọ́kọ́ fún ẹ wàláì àbọ́lọ́hùn parọ́ nu kùránì ni kò ṣàǹṣàná bí mọ̀ọ́mọ̀ ló de ṣàìtọ́n mọ́lẹ̀ àwọn sàábí ànábì mú ṣàìtọ́n wọn dé mọ́lẹ̀ ṣàìtọ́n sunkún bẹ̀bẹ̀ lọ́wọ́ wọn ẹ̀kọ́ ni pé ìkímọ̀ tó wà ń bẹ̀ ni pé kò sẹ́ni tí ò lè dé mọ́lẹ̀ tó bá dúró tọ́lọ́hùn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni tó yẹ pé ànábì mọ́mọ́ ló ṣe ni àní ànábì ló ṣe pé tó yẹ ló ṣe rí bẹ́ẹ̀ pé àwo lágbára tó ànábì sàábé ló ṣe yẹn ń táwọn sàábé bá dẹ̀ ń ṣe ìwọ náà ní agbára láti ṣe ó ní agbára ẹ̀ tó bá dúró tọ́lọ́hùn tó bá ti dúró tọ́lọ́hùn tó ń tẹ̀lé àṣẹ ọlọ́hùn kò sí tó lè ṣe lórí irú agbára bẹ́ẹ̀ ọlọ́run fún gbogbo wa tó o bá gba kùránì kẹ́rìmù gbọ́ nìkan ló kù nígbà táwọn àfáà ń pariwo àwọn máa sakínì kọ àtàwọn wèrè tó ń pariwo pé tó bá sọsọkúsọ tó bá bí ẹ̀dá máa bọ̀ nàìjíríà ṣebí nàìjíríà mo wà yìí gbogbo àṣàṣì yẹn àní ẹ̀ sá ẹ̀yin ìrànràn gbàdẹ sàrájọjọ ìṣòwò mu wa ṣèbára yín náà ló ti ń dún ṣèbá ẹni bẹ́ẹ̀ yẹ̀yẹ̀ yìí tó sàṣàkúsà nú ẹ̀ ó dẹni ìgbàgbé nú yín ẹ̀ máa pọ́ láṣọ ẹ̀ máa yẹ̀yẹ́ kiri ni ọlọ́run bá máa dójú tì yín adójú tì yín láyé atún dójú tì yín jọ̀gbìn dàríkẹ́ àmọ́ ṣáwa kú ni àkú ayé àbá ti jíǹde bí ọba wa Abdulrasheed ọba dáadáa nílùú Ìwó ọba wo kọlọba máṣá ìjọ pẹ́ fún wa ọba dáadáa ni ọba kó ṣàkó pálásì ó kókó ń bẹ̀ ṣọba ń bẹ̀rù nìyẹn nígbà tó kókó ń bẹ̀ ń sìn ṣó ti kú ó tún da sí ó ń da fún sí lọ àìbára ń sọ Yorùbá ni gbogbo nǹkan ẹ̀ tún da sí ni òkìkí ẹ̀ ń kàn kiri pé n tó ṣe yẹn inú Ọlọ́run bá dẹ̀ dùn Ọlọ́run bá wá ń yọ́nú sí lọ gbogbo nǹkan tó bá dẹ̀ ń dáwọ́lé Ọlọ́run bá máa fàṣẹ sí fún a máa rí bẹ́ẹ̀ gbogbo agbára tó bá ń wá nínú dáadáa bóun fẹ́ jẹ́ ẹ̀kọ́ báyìí wọ́n fẹ́ káwọn ọmọ òun jẹ́ báyìí Ọlọ́run bá máa promote ẹni tó rọ́ba dáadáa ni ó mú òòṣà ó yẹ̀yẹ́ òòṣà ó gbọ́ṣà pẹ́pẹ́ kó ṣàwèrè kó òkú pálásì òun tóun ò lè wọ́n máa wà pẹ̀lú òòṣà kí ló kàn pẹ̀lú òòṣà òun á tún máa forí balẹ̀ fún òòṣà láéláé òun ṣe dìdìrì òòṣà kó sì lọ ó kó òòṣà kó òun pálásì ẹ̀ ó kó òòṣà kó òun pálásì ẹ̀ ó yẹ̀yẹ́ òòṣà ó disgrace tó ń jó òòṣà ó gbé kó pé kó sì lọ ẹ̀yin ọba tó kù ẹ̀kọ́ ní fẹ́yìn náà o kẹyà yára yín brain ẹ̀kọ́ ńlá ni fún gbogbo ẹ̀yin ọba tó kù nílẹ̀ Yorùbá kẹ́kọ̀ọ́ gba àwọn òòṣà yín tẹ̀ ń bọ̀ kẹ́kọ̀ọ́ kó ń bẹ̀ ọba ni òbẹ̀rù yẹn o tó kó ṣàkóso pálásì ìṣẹ̀ṣe ó kó gbogbo àṣìṣe kò ń ṣẹ̀ṣẹ̀ ṣe àṣìṣe ni torí pọ́lọ́ ìṣẹ̀ṣe kọ́ ìṣẹ̀ṣe la gbà pé ìṣẹ̀ṣe òṣìwò la gbà
ó kó gbogbo wèrè kó nu palace ó kó ta ó dẹ̀ exist àwọn àjẹ́ tó bá fẹ́ yan tó bá fẹ́ ranjú mọ́ kó lọ ranjú mọ́ mi tó wà ẹ̀yin àjẹ́ tẹ́ bá pẹ́ ní nǹkan ẹ lọ ranjú mọ́ àwọn àfáà wà lẹ́yìn ẹ o gbogbo ẹ̀yin olórí ibùtẹ́ náà ní nǹkan tẹ́ máa náà sá ẹ fẹ́ sàkóso ẹ dánwò ara yín láti máa dáhùn padà ẹ̀yin èèyàn játijàti a wà lẹ́yìn ọba yẹn ta dúró tì ó tọ́ lẹ gbọ́ lẹ́nu wa yẹn à ń dúró tì àwọn ka Kùránì fún gbogbo tẹ́ bá sàsìkò ní dúlá rẹ̀ kọ̀nfàmù lẹ́gbọ́ yẹn Sheikh wa Sulaiman Farouk ẹ lọ bá wa ṣàtúnṣe ọ̀rọ̀ yìí tẹ́ bá ti bá wa ṣàtúnṣe ẹ̀ àfihàn lẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti ṣàtúnṣe àní fihàn lẹ̀ lọ́rùn àní fihàn lẹ̀ torí ẹ̀ lè bà sílámù jẹ́ káwa fihàn lẹ̀ kẹ́ máa ṣe tó wù yín lọ ká máa wò pé àáfàá wa ni wọ́n ṣéwù ni wọ́n kò sẹ́ni tó ń ṣéwù wájú tàwa ṣéwù títí yẹ̀yìn àtàwọn jọ̀mọ́ yín ni kò kà wá pẹ̀lú ṣéwù yín gbogbo ipò tẹ́ bá lè wù kẹ́ jẹ́ àwọn tẹ́ fi ń di àwọn múgùn yín mọ́lẹ̀ nìkan àwọn ìṣe múgùn yín àwọn ìṣe ara yín ẹ bá wa yí ọ̀rọ̀ yẹn padà tẹ́ bá ti yí padà a máa fi yín lẹ̀ lọ́rùn gbogbo àwọn ará Èkó adẹ̀kú oríire ti Kúnlé Poli ó ń ṣí mọ́ṣáláṣí lẹ́nìí ní Jímọ̀ abadúpẹ́ fọlọ́hún ẹ̀kọ́ ńlá dẹ̀ ni fún gbogbo ẹ̀yin olówó gbogbo ẹ̀yin bọ́ìsì tó wà lẹ́kọ̀ọ́ tẹ́ ń rí owó tó wà lọ́wọ́ gbogbo yín àti gbèríko Èkó àti gbogbo Èkó jẹ́nẹ́rálì ẹ̀kọ́ ńlá ni fún yín o irú Kúnlé Poli ó wá ń ṣe èní lọ́jọ́ bí ẹ̀ ó ń ṣe bẹ́ẹ̀ dè lẹ́nìí ó wá fẹ́ fi mọ́ṣáláṣí fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó wá kọ́ mọ́ṣáláṣí tó fẹ́ mọ́ṣáláṣí gidi ó fi èsì síbẹ̀ ilé tọ́lẹ̀tì ṣe gbogbo ẹ̀ dáadáa tuntun ó wá kọ́ ó fẹ́ filẹ̀ fọlọ́hún èrè wo ni Kúnlé Poli fẹ́ jẹ́ ń bẹ̀ níbi mọ́ṣáláṣí yẹn tó kọ́ gbàjẹ́ pé òun náà ń dúró tọ́lọ́hún sìn ó lọ kọ́ mọ́ṣáláṣí ẹ̀yin ti yín gbogbo ẹ̀yin bọ́ìsì Èkó ni o àtàgbàlagbà tó ń rówó bí olè wọ́n wá lọ fowó tí wọ́n kó tẹ́lì hòtẹ́ẹ̀lì lẹ́yìn kọ́ Kúnlé Poli kọ́ mọ́ṣáláṣí ṣé kò ń ṣẹ̀kọ́ fún yín ẹ̀yin rówó tí ẹ máa kó tẹ́lì kẹ́kọ́lé aṣẹ́wó kẹ́kó tẹ́lì kẹ́kẹ́ aṣẹ́wó síbẹ̀ ibẹ̀ ṣé ládàá lẹ fẹ́ gbà ń bẹ̀ Kúnlé Poli wá kọ́ mọ́ṣáláṣí ó kọ́ pé kọ́ máa fi ṣètò Ọlọ́run kọ́ máa kí jímọ̀ ń bẹ̀ ní Marina lẹ́kọ̀ọ́ ń bí ó kọ́ síbẹ̀ fáwọn èèyàn tó wà ń bẹ̀ sọ́ọ̀rù ẹ̀ ò tọ́pẹ́ wájú Ọlọ́run ṣé kò yẹ káwọn èèyàn kọ́ máa bá dúpẹ́ fọ́lọ́run ọ̀rọ̀ ẹ̀ tí nǹkan táburú ò bá wa ṣẹlẹ̀ sí bó ṣe máa ń ṣe sílẹ̀ bó ṣe ń ṣe fẹ́sìn ti pẹ́ nìyẹn o táwọn èèyàn bá lọ bá páwọn fẹ́ ṣe nǹkan kan nú ẹ̀sìn ó máa sọ̀pọ́ọ̀tì wọn ọba náà fẹ́ ṣe kíní kan fẹ́sìn ó máa sọ̀pọ́ọ̀tì wọn mọ́ṣáláṣí tó tún kọ́ yẹn ọ̀tọ̀ ní ibi tí mọ́ṣáláṣí yẹn wà wọ́n wá níbi tí mọ́ṣáláṣí yẹn wà ò dáa wọ́n wo ó wá ní òkè òun máa lọ gbé síbi míì tó wà pa ó dẹ̀ wo ó dẹ̀ lọ kò dẹ̀ ń ṣe mọ́ṣáláṣí níbẹ̀ yẹn o wọ́n kọ́ bẹ̀ jàkàjàkà bákan ẹ̀ tẹ́lẹ̀ ni o kò ń ṣe standard mọ́ṣáláṣí o tẹ́tẹ́lẹ̀ o bí ìdajì blọọkù ìdajì ìtàpólì náà fi ṣe ń gbà yẹn o tí n bá ṣe mistake torí àwọn àti ní Marina àdúgbò tèmi nìyẹn ń bẹ̀ ó wá wó gbogbo ẹ̀ ó wá lọ kọ́ standard mọ́ṣáláṣí ó fi èsì síbẹ̀ ṣe gbogbo ẹ̀ lẹ́ni Jímọ̀ ló máa ṣí èní ló máa ṣí àbádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run oore tọ́lọ́run ṣe fún yìí kọ́lọ́run bá má ṣàbá wa mú ẹsẹ̀ rìn lẹ́nu ẹ̀sìn kọ́lọ́run bá jọ má ṣàbá wa mú ẹsẹ̀ Kúnlé Poli má ṣàbá wa mú ẹsẹ̀ rìn lẹ́nu ẹ̀sìn gbogbo ìdáwọ́lé ẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run jẹ́ kó máa yọrí sí dáadáa Abdulaziz lórúkọ ẹ̀ kọ́lọ́run bá jọ má ṣàbá wa yọ́nú sí má ṣàbá wa dùnnú gbogbo ìdáwọ́lé ẹ̀ Ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa gbogbo ibi tó dẹ̀ ń ronú bóun máa dé Ọlọ́run bá má ṣàjẹ́ ó dé bẹ́ẹ̀ gbogbo aburú tó ti lọ Ọlọ́run bá má jẹ́ kó tún padà wá bá mọ́ o Ọlọ́run jọ o wọlá àti tó bí wọ Ọlọ́run wọlá àánú wọ Ọlọ́run gbogbo ìdáwọ́lé ẹ̀ Ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa mọ́ṣáláṣí tó kọ́ yìí Ọlọ́run bá má ṣe lákọ̀ọ́ ọmọ fún bó ṣe kọ́ yìí kó tún wá kọ́ mi tó tún tóbi jù yẹn lọ sáàrin Èkó yìí kó kọ́ káàkiri bẹ́ẹ̀ Ọlọ́run bá jọ má ṣàìṣe fún bẹ́ẹ̀ torí pé èèyàn tó gbìyànjú tó gbé owó ẹlẹ́fọ́ Ọlọ́run ọba tó nà fọ́lọ́run torí pé òun fi dúpẹ́ fọ́lọ́run pa ó dẹ̀ ti ń kọ́ kó tó nípa burú ìṣẹ̀lẹ̀ sí bọ́ abadúpẹ́ fọ́lọ́run ó wá ránṣẹ́ ẹ̀ ó parí ẹ̀ abẹ́ dúpẹ́ fọ́lọ́run Kúnlé abẹ́ dúpẹ́ fọ́lọ́run o gbogbo ìdáwọ́lé ẹ̀ Ọlọ́run ọba kò ní jẹ́ kó dojúrú gbogbo ìdáwọ́lé ẹ̀ Ọlọ́run ní jẹ́ kó dojúrú àtàwọn ti tiẹ̀ tí gbogbo wọn jọ wà bí Ìgè Àdùbí gbogbo àwọn bẹ́ẹ̀sì Èkó tó ń wà pẹ̀lú ẹ̀ pátápátá Àdùbí àwọn tiẹ̀ náà nìyẹn gbogbo wọn bíi Ànúré ẹ̀gbọ́n mi Ànúré bíi wọ́n pọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá má ṣàyọrún sí gbogbo wọn papọ̀ bí erin gbogbo wọn Ọlọ́run bá jọ ohun tó dẹ̀ kọ́ ohun tó ń ṣe yìí
ó kọ lára ọ̀gá àgbà ni bàbá wa Àgbẹ̀dẹ kọ́lọ́run bá má ṣe àìbá wa yọ́nú sẹ́yìn náà torí pé àwọn náà gbà táwọn náà lọ kọ́ stéètì tó kọ́ kìíní national kìíní wọn yẹn tó kọ́ tán àwọn náà tún fi mọ́ṣáláṣí ńlá sínú bíbẹ̀ gbogbo bẹ ṣe ń ṣe sẹ́sìn bàbá Àgbẹ̀dẹ ọlọ́run níjó bàjẹ́ fún yín o gbogbo ìdáwọ́lé yín nú ẹ̀sìn kọ́lọ́run bá jó yọrí sí dáadáa bẹ ṣe ń ṣe fẹ́sìn yìí ọlọ́run ò ní sọ yín di ẹlẹ́sìn ìdáwọ́lé yín kọ́lọ́run bá má ṣàì jó yọrí sí dáadáa ọlọ́run bá má ṣàì bá wa fọwọ́ yín sókè má dojú tì yín ọlọ́run ò ní pa yín jákujàku gbogbo àwọn tó ń roku aburú tó ń ro aburú ròyìn kọ́lọ́run bá má ṣàì fún wọn lómi sùúrù omi sùúrù ọlọ́run bá jọ má ṣàì fún wọn mu gbogbo àwọn tó ń tọrọ káburú bá yín ọlọ́run ọba jọ má ṣàbá fún gbogbo wọn lómi sùúrù má ṣàbá fún wọn lómi sùúrù mu o ọlọ́run bá má ṣàfún gbogbo wọn lómi sùúrù mu bàbá Àgbẹ̀dẹ gbogbo ìdáwọ́lé ọlọ́run tó yọrí sí dáadáa gbogbo bẹ́ẹ̀ ń ṣe tí gbogbo èkó fi ń tò tí ò ń síjà ọlọ́run ọba jọ ọlọ́run ọba má gbà lákàyè náà lórí yín o Kúnlé Pólì ọlọ́run ọba tó fún ẹ lélẹ̀ ṣe torí ọ̀rẹ́ mi ni àjọ wà láti kékeré ni mo dẹ̀ gbọ́dọ̀ kí ọlọ́run bá má gbàgbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run tó gbé gbà fún ẹ̀ kò ní gbàgbà náà lọ́wọ́ ẹ̀ ọlọ́lá haúlà wàlà kùwàtà ilà bìláìlà aliyu azim Kasim Elétù tí àwọn tó ń mú tó ń parọ́ mọ́ pé tó ní òun náà wà ní àwọn tó ń ṣiṣẹ́ fún mo ráwọn èèyàn tó ń pariwo pé no wonder irú ọmọ kékeré yìí ló ní adúrú owó yìí ló ní kinní kan ẹni tọ́lọ́run bá gbowó fún ó gbé fún ni ẹ̀yin ọlọ́tẹ̀ ẹgbẹ́nu kò ń bẹ̀ tó bá ń da fẹ́yàn lójú ti yín báyìí kínú máa bí yín ni tó bá ti ń da fẹ́yàn báyìí lójú ẹ̀yin èèyàn rọrùn yìí kẹ́ máa bínú pé kẹ́ máa wá ṣubú ẹ̀ ní kẹ́ máa wá nǹkan tẹ́ pé no wonder òun náà ń gé orí èèyàn òun náà ń gápẹ́ èèyàn òun náà ń pààyàn ń bó lẹ́ ti rí ẹ bẹ̀rù Ọlọ́run tí èèyàn bá parọ́ mọ́ èèyàn tí èèyàn bá sọ irú èèyàn bí ẹni tó ń mú yẹn tó bá sọ ọ̀rọ̀ ó yẹ kí èèyàn gbé wò pé ṣó possible ẹ wá wò pé àtòrí pé ó ń da fún gbogbo nǹkan ẹ ń lọ sókè gbogbo ìdáwọ́lé ẹ̀ ń yọrí sí dáadáa dájú nǹkan tóun náà máa rán irú èèyàn bẹ́ẹ̀ yẹn ń ṣẹ́ a máa rán irú èèyàn bẹ́ẹ̀ yẹn ń ṣẹ́ tó bá ń da fún ngbà tó bá ń da fẹ́yàn tó ò dẹ̀ rí bọ́lá wọn bá ṣe ń bless yẹ má sọ̀sọ̀kúsọ̀ ń pa ẹ̀ pé ọ̀nà àrámù ló fi ń rí àbóhùn náà òun náà rán kó lọ ṣèṣekúṣe òun náà mọ irú ọmọkùnrin yẹn òun rán kó lọ ṣèṣekúṣe fún wọn tó o bá ti rí tó o dẹ̀ sí ń bẹ̀ dákẹ́ ẹnu ẹ̀ má bá àwọn èèyàn máa sọ̀rọ̀ sọkúsọ nípa èèyàn ìsọkúsọ tẹ bá ń sọ ń pa èèyàn gbogbo ẹ̀yin tẹ bá ń péjọ tẹ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìdáwọ́lé yín ò ní yọrí sí dáadáa ìdáwọ́lé yín ò ní yọrí sí dáadáa tó pẹ́ báyẹn ń bẹ ọlọ́run máa ní pé ẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ìdẹ̀ máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn láburú kò ń jẹ́ kó da fẹ́yàn ẹ mẹ́nu kó ń bi ìbàjẹ́ oníbàjẹ́ ẹgbẹ́nu kó ń bi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹ̀yin onísọkúsọ ẹ mẹ́nu kó ń bẹ̀ tẹ́ bá rẹ́ni tó ń da fún ẹ má sọ̀rọ̀ ẹ̀ nísọkúsọ ẹ má sọ pé àlè sọ o ọmọ kékeré yìí ló ní eléyìí ọmọ kékeré yìí ló ń da fún báyìí tó bá ń da fún ṣé àrámù ni ẹ̀yin lẹ́fẹ́ bọ́ lòun pín ọlá ẹ̀ ẹ̀yin lẹ́fẹ́ bọ́ lòun pọ́nlá ẹ̀yin lẹ́fẹ́ máa bọ́ lòun ọba pín pé àyàn báyìí lè kó gbé fún àwọn àgbàlagbà tá a ti wà ń bẹ̀ ti pẹ́ ó yẹ kó da fún wa jù bẹ́ẹ̀ lọ ṣẹ́fẹ́ bọ́ lòun pọ́nlá ẹ̀ ni àbẹ́yìn lẹ́ máa decide fọ́lọ́hun ẹni tó máa ṣoore fún tọ́lọ́n bá ṣoore fún ọmọ kékeré ó ṣe é fún ni bọ́lọ́hun ṣe ń ṣọlá àti ẹ̀ nìyẹn kò tó kan lọ́hùn ẹ máa wò pé torí pé wọ́n á da fún kẹ máa wá ṣubú ẹ̀ kẹ máa wò pé no wonder tó ń da fún àṣẹ báyìí báyìí lòun náà ń ṣe àṣẹ báyìí báyìí ló ń ṣe kò tó kàn yín ń bẹ̀ ó di gbà tàbí gbogbo abájọ dójú ọlọ́run ká tó rò òkododo ọ̀rọ̀ àbá náà ń sọ yóò bá tí gbogbo abájọ déwájú ọlọ́run tọ́nà bá pa èèyàn lágbájá báyìí nǹkan báyìí ló ṣe tó fi di báyìí tàmẹ̀dù báyìí nǹkan báyìí ló ṣe ṣùgbọ́n ẹ̀ wá rí ẹ̀ wá ń tọpinpin ẹ̀ pé no wonder kíní kan ẹ bẹ̀rù ọlọ́run ẹni tó ń mú ó padà sọ pé àwọn pé òun kọ̀ sẹ́ ń wẹ́ tóun bá jórọ́ mọ́ àwọn èèyàn tí ẹ pé òun mọ̀ pé tóun bá jórọ́ mọ́ wọn wọ́n máa gbà òun lẹ̀ bẹ́ẹ̀ náà lè jọ mọ́ kí ló pẹ́ Sunday Igboho ó ní Sunday Igboho òun ń ṣẹ́ fóun náà bó ló ti rí gbogbo jákàjàká tó ń sọ òun ń ṣẹ́ fún Sunday Igboho àwọn jẹ́ pé àwọn eléyìí ti wà ń ta jẹ́ pé òun Sunday Igboho ló máa pè wọ́n pé kó máa bọ̀ òun máa rán wọn iṣẹ́ kí ló fẹ́ rán iṣẹ́ fún kọ́lọ́ọ̀bá má ṣàìṣàánú ẹ o ìwọ tó ń mú ọlọ́ọ̀bá má ṣàìṣàánú ẹ tó dẹ̀ pààyàn kọ́lọ́ọ̀bá foríjì ẹ tó bá tètè túbá bó ṣe wà nú ẹ̀wọ̀n tó wà kọ́lọ́ọ̀bá má ṣàìforíjì wọn náà àwọn ẹni tí ẹ pé wọ́n pa Piero ọmọ ìyá mi ni ọ̀rẹ́ mi gidi ni kọ́lọ́ọ̀bá má ṣàìbá foríjì kọ́lọ́ọ̀bá foríjì o ọlọ́run àṣìṣe ẹ̀ kọ́lọ́ọ̀bá bá parẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ wọn láburú
bí Ọlọ́run wà tó sọ̀rọ̀ ẹ̀ láburú náà pé òun náà wà ń bẹ̀ Ọlọ́run ń ṣe Ọlọ́run bá jọ gbogbo tó pamọ́ ojú Ọlọ́run ló tó ohun tá a bá rí tó o bá rí pé lágbájá ló ṣe tòótọ́ àbọ́lọ́pàá proof ẹ̀ pé lágbájá ló ṣe má bá wọn máa gbérúmọ̀ kiri lèmi ń sọ ìmá gbérúmọ̀ kiri àràmù ni ṣọ́ ẹnu ẹ kó bẹ̀rù Ọlọ́run ìmá sọ̀rọ̀ lọ́rọ̀ káàkiri pa àwọn náà wà ń bẹ̀ lágbájá ni kinní kan ohun tí ò ń jẹ́ kẹ́lòmíì fi níláárí tí ò ń jẹ́ kó níláárí nìyẹn kẹ́ máa péjọ sọ̀rọ̀ lọ́rọ̀ pé alágbájá Ọlọ́run wà ló ṣe àkóńṣe Ọlọ́run wà o kí lórúkọ ẹ̀ ló ṣe tàmẹ̀dù ní Ọlọ́run bá aláàánú òun ló mọ ẹni tó ṣe ẹni tó bá dẹ̀ mú pé òun ló ṣe tó bá proof ẹ pé òun ló ṣe nìyẹn ṣùgbọ́n tó bá di proof ẹ má sọ̀rọ̀ ọlọ́rọ̀ láì dáa ṣọ́ ẹnu ẹ kó bẹ̀rù Ọlọ́run gbogbo ẹni tó bá sọ̀rọ̀ ọlọ́rọ̀ láì dáa gbogbo ìdáwọ́lé onítọ̀hún kò kí ń yọrí sí dáadáa kọlọ́ba má ṣàìforíjì gbogbo wa o Abákúnlé Pólì dúpẹ́ o àbádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ewu tó ré kọjá Ọlọ́run jẹ́ kírú ẹ̀ padà mọ́ gbogbo dáadáa tọ́lọ́run bá ṣe fún kọlọ́run bá má ṣàìbá wa ṣàlékún ẹ̀ ilé Ọlọ́run tó kọ́ kọlọ́run bá má ṣe ní àkọ́mọ ọ̀làlá haúlà wàlà kùwátà ilá bìlà aliyu azim gbogbo ẹ̀yin tá à ń pariwo pé ẹ̀ṣẹ̀ tí ò dánú ẹ̀sìn tẹ́ ń tọ́ bẹ̀sìn tẹ́ ń dàrú kọlọ́run bá má ṣàìdá gbogbo yín padà láti máa ṣe dáadáa àbá yín jà òdodo ọ̀la ń bá gbogbo yín sọ kọlọ́run bá má ṣàìṣàánú yín o má ṣàìyọnu sí yín gbogbo ìdáwọ́lé yín kọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa ẹ yí padà kó ń bi rọrùn òun tẹ́ ń sọ òun ló jẹ wá lógún tẹ́ bá ti yí padà kó ń bẹ̀ àwa máa fi ilẹ̀ lọ́rùn ṣùgbọ́n tẹ́ bá ti yí padà tẹ́ bá náà fẹ́ dúró àkábírà mí náà lè mùjìrì míì àwa náà máa dúró tì í lọ́rùn pa pé bẹ́ẹ̀ ń ṣe náà ya wèrè alágídí yẹn làwa gan ya wèrè jù yín lọ tọ́lọ́ ń bá rẹ̀ bá fẹ́ tó bá fẹ́ gbéyàn dìde sí àwọn èèyàn ẹni tó le koko tí ò dẹ̀ ní bẹ̀rù kankan lọ́lọ́ máa ń gbé dìde tìrú yín lọ́rùn lọ́lọ́ ṣe mọ̀ọ́mọ̀ wò pé ókè eléyìí tí mo fẹ́ gbé tì í lọ́rùn kò gbádùn dúró tì wọ́n lọ́rùn ọ̀dẹ̀ bí wọn dà kò sí nǹkan tó lè ṣe kọ́lọ́ba má ṣàìforíjì yín má ṣàìforíjì àwa náà gbogbo ìdáwọ́lé yín Ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa gbogbo àṣìṣe yín kọ́lọ́ba bá parẹ́ Ọlọ́run ọba ìjọba mi pa gbogbo àṣẹ wọn rẹ́ kọ́ lè túbá kó ń bi ẹ̀ṣẹ̀ torí wọ́n Ọlọ́run ọba ẹni tó bá nífẹ̀ẹ́ sí ló máa ń pèsè àkéèsì má ṣàbá wa foríjì wọn bá wa yọ́nú sí wọn o gbogbo àwọn Sheikh Sulaiman Farouk Yaya Sọlá àti Sọ̀nù Ṣéwù àtàwọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí pọ̀dà fẹ́ sọ o torí Sheikh Sulaiman Farouk akọ̀tẹ̀ à ń rọ̀ṣẹ̀ fún yín ni kẹtúbá kò ń bi tẹ́ ṣe yìí àwọn aburú mi wà táwọn ẹlòmíì ti ṣe o nínú ẹ̀sìn yìí o tó ń bẹ̀sìn jẹ́ jẹ́ pé bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ gan bóyá kó tó lọ́sẹ̀ tó ń bọ̀ ni máa post àwọn kọ́kọ́ tẹ́ ẹ bá rí ẹ̀rú máa bà yín nínú ẹ̀sìn wa yìí kéèyàn máa kó máa sọ̀rọ̀ bí àwọn kírísítẹ́nì kó máa sọ pé alágbájá yìí kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń woṣẹ́ wò níbi wáàsí Ọlọ́run kó máa proof ẹ̀ fẹ́yàn pé kò lè dá fún ẹ mọ́ o ó jẹ́ kíní kan nínú wáàsí níbo ló ti rí àwọn àfáà tó ń jẹ́ òmọ̀ tọ́lọ́ ń jẹ́ òmọ̀ ọkàn èèyàn dẹ̀nà fi ń ṣe òmọ̀ o àá máa proof ẹ̀ jáde fún gbogbo ayé máa rí kọ́lọ́ba má ṣàìṣàánú wa o má ṣàìyọnu sí wa gbogbo ìdáwọ́lé gbogbo Ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin subhanaka allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.